gbọ́ ilé ó lè wúlò fún tàbí kó wúlò fún tó bá sún mi. Ọṣẹ aṣínà mo fẹ́ fún yín tó dẹ̀ wà òkè gan. Àbí fún ẹni tó bá jẹ gbèsè, àbí ẹni tó bá ní ìnáwó wájú tí ò ti rọ̀nà àbáyọ. Even bí iléyá ṣe ń bọ̀ lọ́ọ̀kan, fún ẹni tí ò bá ti rọ̀nà àbáyọ, wọ́n tẹ̀ pé ó fẹ́ ra aṣọ, ó fẹ́ rẹran, ó fẹ́ ṣe nǹkan dáadáa níléyá, ìwọ ni oníṣẹ́ yìí. Bọ̀wọ̀ tó bá mọ̀ pé àpò ẹ ti kún, ò ní ìdòwò, ò ní ìdìkọ́ náà ṣe fún ọ, mọ́ wulẹ̀ dédé ẹ rárá. Bọ̀ fún ẹni tó jẹ gbèsè tí ò ti rọ̀nà àbáyọ, àbẹ́ni tó ní kọ́ńtrátì, àbẹ́ni tó rí ìjákulẹ̀, àbẹ́ni tọ́nà òṣì fún rárá ni kó lo iṣẹ́ yìí. Bọ̀ ó pín sí ọ̀nà méjì, ó ní àgbo ó dẹ̀ ní ọṣẹ. Ẹ listen dáadáa, ó ní àgbo ó ní ọṣẹ. Ẹ lè wẹ àgbo ẹ̀ lásán, ẹ dẹ̀ lè da omi àgbo ẹ̀ mọ́ omi míì tẹ́ bá fẹ́ fi wẹ ọṣẹ yẹn, tẹ́ bá fẹ́ yẹ kí àgbo ẹ̀ tètè tán. Bóyá tẹ́ bá ti bu omi sínú bathroom pé òkè ẹ ti bu omi sínú bathroom ẹ fẹ́ wẹ̀, ẹ máa mú àgbo ẹ̀ tẹ́ ti prepare, ẹ kàn máa da díẹ̀ sínú omi tẹ́ bá fẹ́ fi wẹ̀ pẹ̀lú ọṣẹ. Ìgbà míì dẹ̀ wà tó yẹ pé ẹ ní lo ọṣẹ, tó yẹ pé àgbo ẹ̀ lásán lẹ kàn máa mix mọ́ omi tẹ́ bá fẹ́ fi wẹ̀. Màá ṣàlàyé bó ṣe lọ́ sí. Ẹ dẹ̀ má gbàgbé, mi ní backup account kankan o, mi lẹ́nì kankan tó mójútó account mi o, mi ní anybody kankan bí kan. Tẹ́nìkan bá message yín tó bá ní látọ̀dọ̀ mi àbí tó bá ní backup account kan, ó fẹ́ gbá yín ni o, mi mọ̀ pẹ́ o. Nọ́mbà kan ni mo ní 07043282333. Táwọn nǹkan ti sunkún wá bá mi bí ijọ́ mẹ́ta lẹ́nu ìgbà tí mo ṣí comment section kalẹ̀, wèrè yẹn tún ti lọ mú nọ́mbà àwọn èèyàn comment section, ó máa message wọn direct ni, mi mọ̀ pẹ́ o. Nítorí ẹ̀ ló jẹ́ kí n máa pa comment section tẹ́lẹ̀, bọ̀ ẹnu jọ́wọ́ tí mo ra ṣí comment section kalẹ̀, ó tún ti lọ message àwọn èèyàn lẹ́yìn. Mi mọ̀ pẹ́ tẹ́nìkan bá gba yín àbí tó bá ní backup account, mi ní backup account náà, àkáǹtì kan yìí ni mo ní o. So láì gbà wá ní àkókò tó pọ̀, ọṣẹ wà, àgbo ẹ̀ náà wà, bọ́ṣẹ ṣe lọ lélẹ̀. Ẹ máa wá fún ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ fi wẹ ọṣẹ yẹn. Ọjọ́ mẹ́ta kan wà tó yẹn pé nídìí láti fi nǹkan rárá yín kẹ́ tó wẹ ọṣẹ yẹn. Lẹ́yìn ọjọ́ kẹta yẹn, ẹ lè máa wẹ̀ láì fi nǹkan rárá mọ́. Bọ̀ fún ọjọ́ mẹ́ta àkọ́kọ́ yẹn, ẹ máa kọ́kọ́ lo epo pupa fún ijọ́ alákọ̀ọ́kọ́. Ijọ́ ẹlẹ́ẹ̀kejì, ẹ máa lo òrí. Ijọ́ ẹlẹ́ẹ̀kẹta, ẹ máa lo oyin. Ẹ ní láti fi rárá yín kẹ́ tó wẹ ọṣẹ yẹn nínú bathroom. Ijọ́ alákọ̀ọ́kọ́, ẹ dẹ̀ lè lò síra wọn. Tó bá wẹ lòmí ó lè kọ́kọ́ lo òrí, tó bá wẹ lòmí ó lè kọ́kọ́ lo oyin, tó bá wẹ lòmí ó lè kọ́kọ́ lo epo. Bẹ̀ẹ́ ṣáà make sure pẹ̀lú àwọn nǹkan yẹn fún ọjọ́ mẹ́ta kẹ́ tó wẹ ọṣẹ yẹn. Lẹ́yìn ìgbà yẹn lè máa wẹ̀ lọ. Báyìí lọ́ṣẹ yẹn ṣe lọ. Ẹ máa wá egbò túdè, ẹ̀rù alámọ̀, epo ọ̀bọ̀ àti ọta inú ìrókò. Ẹ máa gún mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ mọ́ ọṣẹ dúdú àbí ọṣẹ tó bá wù yín. Ẹ máa gbé kalẹ̀ lẹ̀ fún ọjọ́ mẹ́ta, ó máa ti wọnú ara wọn. Lẹ́yìn ọjọ́ kẹta yẹn, ijọ́ alákọ̀ọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ wẹ ọṣẹ yẹn, ẹ máa lo epo pupa, ẹ máa fi rárá yín kẹ́ tó wẹ ọṣẹ yẹn. So tó bá ṣe wù yín lẹ ṣe lè lò. Ẹ lè lo epo lónìí, ẹ lè lo oyin lọ́la, ẹ lè lo òrí. Ẹ ṣáà make sure pẹ̀lú síra wọn pẹ̀lú kẹ̀kẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. After ọjọ́ kẹta yẹn, ẹ wá lè lo kẹ̀kẹ́ kan fún ọṣẹ yẹn tó máa fi tán. Bọ̀ ijọ́ mẹ́ta yẹn kẹ̀kẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kẹ́ lò. Bọ́ṣẹ yẹn ṣe lọ nìyẹn. Ó wá ku àgbo ẹ̀. So ẹ dẹ̀ make sure pé omi tẹ́ bá fẹ́ fi wẹ ọṣẹ yẹn, omi tó lọ́wọ́rọ́ ni, ẹ má lo omi tútù o, omi tó lọ́wọ́rọ́ ni. Tẹ́ bá dẹ̀ fẹ́ lo àgbo ẹ̀ náà, tẹ́ bá ti gbé omi tó lọ́wọ́rọ́ yẹn kalẹ̀, ẹ kàn máa ta àgbo ẹ̀ síbẹ̀ ni. Ó dàbí pé omi àdúrà, wọ́n á ní kẹ́ domi àdúrà mọ́ omi ìwẹ̀ yín, bó ṣe lọ nìyẹn, kò lọ fà rárá. So àgbo ẹ̀ lélẹ́yìí, ẹ máa gún ewé àjẹ́ ọ̀bàlẹ̀, ewé àjẹ́ ọ̀bàlẹ̀, ọta inú ìrókò, ẹ̀rù alámọ̀ àti epo ọ̀bọ̀. Ẹ máa gún mẹ́rẹ̀ẹ̀rin papọ̀, ẹ máa dà sínú kẹ́ẹ̀gì kan. Ẹ máa wá lọ pa ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ, akọ pẹ́pẹ́yẹ ẹ máa lọ rà lọ́jà. Ẹ máa wá pa ẹ̀jẹ̀ sínú omi yẹn. So each time tí wọ́n bá ti fẹ́ wẹ ọṣẹ yẹn, ẹ kàn máa ta díẹ̀ sínú omi ìwẹ̀ yín. Ẹ dẹ̀ lè lo omi yẹn lásán láì lo ọṣẹ, kẹ́ kàn máa ta sínú omi ìwẹ̀ yín láì lo ọṣẹ. Bọ̀ nǹkan tó dáa jù ní kẹ́ lo ọṣẹ yẹn àti omi yẹn papọ̀.